Àsùngbà làwọn olólùfẹ́ àti akẹgbẹ́ Ògògó ń sunkún lákòókò ètò ìsìnkú rẹ̀ tó wáyé nílùú Ìlaró, ìlú àbínibí rẹ̀. Ogunlọ́gọ̀ àwọn àgbààgbà òṣèré ló ti wọ ìlú Ìlaró láti bu ọlá ìkẹyìn fún akẹgbẹ́ wọn Ògògó tó jáde láyé àti láti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀. Àjọ NDLEA ti mú ìyá ẹni ọdún 21 kan fún ẹ̀sùn títa oògùn olóró àti àwọn míì tó lọ́wọ́ nínú gbígbé oògùn olóró káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ti kéde Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí olùdarí ìkówójọ fún ìpolongo ìbò ààrẹ ọdún 2027 àti àwọn míì sí oríṣiríṣi ipò nínú ìgbìmọ̀ ìpolongo rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè síta lẹ́yìn tí wọ́n ní àwọn kan tún gbìyànjú láti dá wàhálà míì sílẹ̀ ní àwọn ilé ìjọba ìbílẹ̀ àti ibùdó ọkọ̀ ní ìpínlẹ̀ náà. Ilé ayé yìí kúrú ju kí a máa bá ara wa jà lọ. Ẹlẹ́ṣẹ̀ ni mí, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Bẹ́ẹ̀ ni èmi sì ń dáríjì gbogbo àwọn tó ṣẹ̀ mí. Ìjẹ̀bú ló jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìròyìn ikú Ògògó. Ààrẹ Tinubu kò fún Adeleke ní àtìlẹ́yìn kankan lórí àṣeyọrí rẹ̀ o. Agbẹnusọ ìpolongo Adeleke Ọlájẹ́ngbésì ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ pé ó ti rẹ̀ ẹ́ ni. Báwo ni olórí pípé ó ṣe sọ pé mùsùlùmí ló ní orílẹ̀-èdè Nàìjíríà? Bíṣọ̀bù David Oyedepo ló fèsì sí ọ̀rọ̀ Sheikh Sani Yahya Jingri bẹ́ẹ̀. Kọ́lọ̀ májà sì jẹ́ ti dàgbàdúrà báyìí o pẹ̀lú bí ikú ti pa mọ̀lẹ́bí 4 lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán ní Kogi. Níjọba bá ní ìwádìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí irú àmàlà tí wọ́n jẹ. Primate Ayọ̀délé ti ké sí àjọ INEC láti ṣètò ìdìbò tó dá lórí òdodo lọ́dún 2027 nítorí pé ìdìbò náà yóò le, ó sì ṣeéṣe kí wọ́n dá àwọn ilé ìdìbò ayédèrú sílẹ̀ lákòókò ìbò náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àsùngbà làwọn olólùfẹ́ àti akẹgbẹ́ Ògògó ń sunkún lákòókò ètò ìsìnkú rẹ̀ tó wáyé nílùú Ìlaró, ìlú àbínibí rẹ̀ ìyá. Omi sojú rètèrètè ní ìlú Ìlaró, ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ajé bí wọ́n ṣe sin àgbà òṣèré fíìmù Yorùbá Taiwo Hassan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó ní ìlànà ìsìnkú ẹ̀sìn Islam. Wọ́n sin òkú Hassan ní nǹkan bíi aago 11:10 òwúrọ̀ lẹ́yìn àdúrà ìsìnkú tí àwọn ọmọ ìdílé, ọ̀rẹ́, àwọn ẹlẹgbẹ́ rẹ̀, àwọn olórí ìbílẹ̀ àti àwọn tó wá kẹ́dùn rẹ̀. Gbogbo wọn péjọ láti bu ọlá ìkẹyìn fún òṣèré tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó. Sahara Reporters gbọ́ pé wọ́n gbé òkú òṣèré náà dé ìlú abínibí rẹ̀ Ìlaró ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Ajé ṣáájú ìsìnkú. Ìṣẹ̀lẹ̀ náà mú ọ̀pọ̀ àwọn olókìkí nínú iléeṣẹ́ fíìmù Yorùbá wá sí ìlú náà. Àwọn àgbà òṣèré bíi Yínká Quadri àti Jídé Kòsọ́kọ́ wà lára àwọn tó dé láti kẹ́dùn àti láti ṣe ìsìn ìdágbére fún ẹlẹgbẹ́ wọn. Ní nǹkan bíi aago 9 òwúrọ̀, àwọn ọmọ ìdílé Ògògó àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ti péjọ síbi ayẹyẹ náà tí wọ́n sì múra sílẹ̀ fún àwọn ètò ìsìnkú. Ní nǹkan bíi aago 10 òwúrọ̀, òṣèrébìnrin Ìrètí Ọ̀sáyẹmí Bákàrè náà wà lára àwọn òṣèré ọkùnrin àti obìnrin tí wọ́n péjọ sí Central Mosque ní Ìlaró fún àdúrà ìsìnkú. Ìmọ̀lára pọ̀ gan-an níbi ìsìnkú náà bí àwọn tó wá kẹ́dùn ṣe ń bomi lójú lórí ikú àgbà òṣèré náà. Ògògó jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn pàtàkì nínú fíìmù èdè Yorùbá fún ọ̀pọ̀ ọdún. Lẹ́yìn àdúrà ìsìnkú náà, wọ́n gbé òkú Ògògó lọ sí ibi tí wọn yóò ti sìn. Àwọn olórí ìbílẹ̀ pàtàkì láti ìlú abínibí rẹ̀ tẹ̀lé òkú náà lọ sí Oríire níbi tí wọ́n sìn sí pẹ̀lú àwọn ọmọ ìdílé, ọ̀rẹ́ àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Lẹ́yìn náà, wọ́n sin Ògògó gẹ́gẹ́ bí ìlànà ìsìnkú ẹ̀sìn Islam ṣe pàṣẹ. Ìsìnkú náà wáyé ní ọjọ́ kejì lẹ́yìn tí ìròyìn jáde pé òṣèré ẹni ọdún 76 náà ti kú lẹ́yìn tó ti ń ṣe àìsàn àrùn jẹjẹrẹ tó dé ìpele 4. Sahara Reporters ròyìn ní ọjọ́ Àìkú pé àgbà òṣèré náà kú lẹ́yìn tí ipò ìlera rẹ̀ ti burú sí i ní àwọn ọ̀sẹ̀ tó kọjá díẹ̀ sẹ́yìn. Fídíò kan tí Sahara Reporters rí lẹ́yìn tí ìròyìn ikú rẹ̀ jáde fi ọ̀kan lára àwọn ọmọbìnrin Ògògó hàn tó ń sunkún gidigidi láti gbà pé bàbá rẹ̀ ti kú. Wọ́n gbọ́ tí ó ń sọ̀rọ̀ nígbà tó ń sunkún pé mo nílò láti pe àwọn arábìnrin mi, mo nílò láti pe àwọn mọ̀lẹ́bí mi. Ikú náà wáyé ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí ìdílé àti àwọn alábòójútó Ògògó ti ṣàfihàn pé òṣèré náà ń ṣàìsàn àrùn jẹjẹrẹ tó dé ìpele 4 tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ìṣègùn pàtàkì. Ogunlọ́gọ̀ àwọn àgbààgbà òṣèré ló ti lọ sí ìlú Ìlaró
láti bu ọlá ìkẹyìn fún akẹgbẹ́ wọn Ògògó tó jáde láyé àti láti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀. Àwọn àgbà òṣèré bíi Mr Latin, Délé Odùlé, Ọláìyá Igwe, Fathia Balogun àti Kọ́láwọlé Ajéyẹmí ló ti lọ sí ìlú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn láti bu ọlá ìkẹyìn fún àgbà òṣèré fíìmù Yorùbá Taiwo Hassan tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ògògó bí àwọn ètò ìsìnkú rẹ̀ ṣe ti bẹ̀rẹ̀. Dídé wọn ti mú kí iye àwọn olókìkí nínú iṣẹ́ fíìmù Yorùbá tí wọ́n kóra jọ sí ìlú abínibí òṣèré náà pọ̀ sí. Wọ́n péjọ láti bu ọlá fún ìrántí rẹ̀ àti láti dúró ti ìdílé rẹ̀ ní àkókò àwọn ètò ìkẹyìn rẹ̀. Ṣáájú ìgbà náà, àwọn àgbà òṣèré bíi Yínká Quadri àti Jídé Kòsọ́kọ́ ti dé ìlú Ìlaró nígbà tí ìrìn àjò ìsìnkú náà bẹ̀rẹ̀. Lẹ́yìn náà, àwọn ẹlẹgbẹ́ wọn mìíràn bíi Ìrètí Òsáyẹmí àti Bísí ọmọ lògbàlògbà náà dé. Wọ́n sì darapọ̀ mọ́ àwọn ọmọ ìdílé, ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ rẹ̀ tó wà níbi ayẹyẹ náà. Ìsìnkú náà wáyé ní ọjọ́ Ajé, ọjọ́ 24 oṣù kẹjọ ní ìbámu pẹ̀lú àṣà ìsìnkú ẹ̀sìn Islam, lẹ́yìn tí Ògògó kú ní ọjọ́ Àìkú ní ọmọ ọdún 76. TVZ News ti kọ́kọ́ ròyìn pé wọ́n ti ṣètò ayẹyẹ fífi òkú hàn fún àwọn ènìyàn láti rí ní aago 11 òwúrọ̀ ní pavilion ní Ìlaró. Àwùjọ Mùsùlùmí Ìlaró náà kéde pé àdúrà ìsìnkú yóò wáyé ní Asade Agúnlóyè Pavilion Grand. Wọ́n gbé òkú Ògògó lọ sí Ìlaró ní ọjọ́ Àìkú lẹ́yìn ikú rẹ̀ kí àwọn ètò ìkẹyìn tó bẹ̀rẹ̀. Ikú òṣèré náà ti fa ìbànújẹ́ ńlá káàkiri iléeṣẹ́ eré àti fíìmù Yorùbá. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń ṣọ̀fọ̀ fún ikú ọkùnrin kan tí iṣẹ́ rẹ̀ nínú fíìmù lé ní 40 ọdún tí ó sì di ọ̀kan lára àwọn òṣèré tí àwọn ènìyàn mọ̀ jùlọ nínú fíìmù èdè Yorùbá. Òṣèré náà kú lẹ́yìn tí ó ti ń ṣe àìsàn àrùn kánsà tó ti dé ìpele 4. Ìdílé rẹ̀ bẹ̀rẹ̀ sí ké sí àwọn ènìyàn fún ìrànlọ́wọ́ ìtọ́jú ìṣègùn nígbà tí ipò rẹ̀ ń burú sí i. Àwọn ọmọbìnrin rẹ̀ sì ṣàlàyé pé àwọn dókítà ti sọ pé kò ṣeé ṣe mọ́ láti máa fún un ní ìtọ́jú chemotherapy. Àjọ NDLEA sì mú ìyá ẹni ọdún 21 kan fún ẹ̀sùn títa oògùn olóró àti àwọn míì tó lọ́wọ́ nínú gbígbé oògùn olóró káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn òṣìṣẹ́ àjọ National Drug Law Enforcement Agency NDLEA ti mú ìyá àgbà ẹni ọdún 21 kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń ta oògùn olóró. Orúkọ ìyá àgbà náà ni Esther Ogunmabo. Wọ́n mú ní Ìlíṣàn ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú sásẹ̀tì kéékèèké tó kún fún skunk àti cannabis tí ìwọ̀n rẹ̀ jẹ́ 50 gíráàmù. Ó sọ fún àwọn òṣìṣẹ́ NDLEA pé àwọn ará àdúgbò ni òun ń tà fún. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi gbé jáde ní ọjọ́ Àìkú, ó sọ pé ìyá àgbà ẹni ọdún 21 yìí sọ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ pé òun bẹ̀rẹ̀ sí ta oògùn olóró lẹ́yìn tí iná jó ilé ìtajà ohun èlò oúnjẹ rẹ̀ run. Gẹ́gẹ́ bí NDLEA ṣe ṣàlàyé, àwọn òṣìṣẹ́ rẹ̀ mú Esther Ogunmabo ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 ní Ìlíṣàn pẹ̀lú sásẹ̀tì skunk tí ìwọ̀n rẹ̀ jẹ́ 50 gíráàmù. Ìyá àgbà náà sọ pé lẹ́yìn tí iná jó ilé ìtajà rẹ̀ run lòun bẹ̀rẹ̀ sí ṣe òwò oògùn olóró láti lè rí ohun tí yóò máa fi tọ́jú ara rẹ̀. Ó tún ṣàlàyé pé ọ̀kan lára àwọn ọmọbìnrin rẹ̀ tí ń gbé ní Èkó ló máa ń ṣètò bí wọ́n ṣe máa ń pèsè oògùn náà fún un ní gbogbo ọjọ́ 4 tí òun náà sì máa ń pín sí kéékèèké láti tà á. Fẹ́mi Babáfẹ́mi sọ pé alákòóso àti olórí àjọ NDLEA Brigadier General Buba Marwa retired ti pàṣẹ pé kí wọ́n fún obìnrin náà ní bẹ́ẹ̀lì kí wọ́n sì fi sí abẹ́ ìtọ́sọ́nà àti ìmọ̀ràn nítorí ọjọ́ orí rẹ̀ tí ó ti dàgbà gan-an, ṣùgbọ́n ọmọbìnrin rẹ̀ ti wà ní àtìmọ́lé. Punch Online kò tí ì lè bá obìnrin tí wọ́n fura sí náà sọ̀rọ̀. Nínú ìṣẹ̀lẹ̀ míì, Babáfẹ́mi sọ pé àwọn òṣìṣẹ́ NDLEA ní ìpínlẹ̀ Akwa Ibom lẹ́yìn tí wọ́n gba ìròyìn tó ṣe é gbẹ́kẹ̀lé dá ọkọ̀ ojú omi onígi kan dúró ní orí òkun ní ọjọ́ Ẹtì ọjọ́ 21 oṣù kẹjọ. Ọkọ̀ ojú omi náà ń gbé oògùn olóró lọ sí àwọn ibi tí àwọn apẹja ń gbé ní Cameroon. Àwọn ọkùnrin 3 tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi náà ni wọ́n mú. Wọ́n ní Etima Efon Epo ẹni ọdún 29 tí wọ́n rí pẹ̀lú skunk kìlógíráàmù 1120. Otobong Eyan Etukudo ẹni ọdún 23 tí ó ní skunk kìlógíráàmù 42.60 àti Kingsley Efon John ẹni ọdún 17 tí wọ́n rí pẹ̀lú cocaine 20 gíráàmù tí wọ́n fi ọgbọ́n fi pamọ́ sínú fùfú ńlá kan pẹ̀lú gíráàmù skunk 435. Babáfẹ́mi sọ pé ní àpapọ̀ kìlógíráàmù 42.622
oògùn olóró ni wọ́n gbà lọ́wọ́ àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta náà ní orí òkun orílẹ̀-èdè. Babafẹ́mi tún sọ pé ìgbà àkọ́kọ́ lèyí tí NDLEA ó gba oògùn olóró tí wọ́n fi ránṣẹ́ láti Thailand nípasẹ̀ ọ̀nà orí omi. Wọ́n dá kọ̀ǹténà méjì tí ó kún fún cannabis indica tí wọ́n tún ń pè ní loud dúró ní àwọn èbúté Àpápá àti Lẹ́kì tí iye owó oògùn náà lè tó 4.4 billion naira. Ó sọ pé àwọn kọ̀ǹténà méjèèjì ni wọ́n kó sí Port of Lam Chambang ní Thailand. Èyí sì ń fi hàn pé àwọn ẹgbẹ́ tó ń ṣòwò oògùn olóró ti ń lo ọ̀nà tuntun láti fi kó cannabis olóògùn wọ Nàìjíríà. Ní èbúté Àpápá, Babafẹ́mi sọ pé wọ́n kéde pé kọ̀ǹténà kan ń gbé ẹja gbígbẹ, ìrẹsì, àwọn ohun èlò ọkọ̀, ọṣẹ turmeric àti inverter batteries. Ṣùgbọ́n nígbà tí NDLEA, custom àti àwọn míì ṣe àyẹ̀wò rẹ̀ pọ̀ ní ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù kẹjọ, wọ́n rí kìlógíráàmù 1090.5 ti Thai loud nínú rẹ̀. Wọ́n kó oògùn náà sínú páálí 54 tí ó ní sásẹ́ẹ̀tì 2181 nínú, ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ 500 gram. Ní Lekki Deep Sea Port náà, kọ̀ǹténà míì tí NDLEA ti ṣàkíyèsí ni wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ ní ọjọ́rú, ọjọ́ 19 oṣù kẹjọ. Ẹ̀ka Marine Special Operation Unit tí NDLEA ti ń tọ́jú kọ̀ǹténà náà. Nínú àwọn pálẹ̀tì méje tí wọ́n rí sínú kọ̀ǹténà náà, 4 ni wọ́n ṣàlàyé pé Thai loud ni wọ́n kó sínú wọn. Wọ́n rí páálí 96 tí ó ní àpò 400 nínú, tí gbogbo rẹ̀ sì jẹ́ 400 kilogram. Àwọn pálẹ̀tì 3 tó kù ní ìdìpọ̀ 44 ní ìdìpọ̀ A4 paper 798 tí wọ́n lò láti bo oògùn náà kí wọ́n má bàa rí. Ní Àbújá, Babafẹ́mi sọ pé àwọn òṣìṣẹ́ NDLEA ní ọjọ́ Àbámẹ́ta, ọjọ́ 22 oṣù kẹjọ, dá àwọn àpò 3 tí wọ́n ń gbé lọ nípasẹ̀ waybill dúró. Àwọn àpò náà ní kóró tramadol 24,410 nínú ọkọ̀ akérò Hummer kan tí ń lọ láti Enugu sí Zuba. Ó sọ pé lẹ́yìn ìwádìí míì tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Niger, wọ́n mú ẹni tí ó ní ẹrù náà, Sunday Eze, ẹni ọdún 28, ní Kòtàngórà. Lẹ́yìn náà ni wọ́n gbé lọ sí Àbújá. Ní Ondo, Babafẹ́mi sọ pé àwọn òṣìṣẹ́ NDLEA kọlu ọkọ̀ cannabis kan ní igbó Ìjàrè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní ọjọ́ 29 oṣù kẹjọ. Ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn tí wọ́n ti mú àwọn ọkùnrin 3 tí wọ́n fura sí pé wọ́n ń gbin cannabis ní ọjọ́ 16 oṣù kẹjọ. Ọjọ́ 14 oṣù kẹjọ, àjọ NDLEA náà pa cannabis tí wọ́n gbìn sí agbègbè náà run, tí iye rẹ̀ jẹ́ 1,000 kìlógíráàmù, tí wọ́n gbìn sí ilẹ̀ tó tó hẹ́kítà 4. Nínú iṣẹ́ mìíràn ní Ondo, àwọn òṣìṣẹ́ náà tún gba kìlógíráàmù skunk 210 àti ọkọ̀ Toyota Camry kan ní ìta Ògbólú, Àkúrẹ́ North Local Government Area. Nọ́mbà ọkọ̀ náà ní AGL 223JH. Ó sì jẹ́ ti Sylvester Dibiagu Anthony, ẹni tí àwọn ọlọ́pàá kò tí ì rí, ní Adejia Road, Kano ní ọjọ́ Ajé, ọjọ́ 17 oṣù kẹjọ. Àwọn òṣìṣẹ́ NDLEA mú Chibuzo Madueke, ẹni ọdún 31. Wọ́n gba blocks skunk 92 lọ́wọ́ rẹ̀ tí ìwọ̀n rẹ̀ jẹ́ kìlógíráàmù 73.3 ní Ìsẹ̀mẹ̀ ní agbègbè Badagry ní Èkó. Iṣẹ́ NDLEA míì yọrí sí mú àwọn ọmọ ẹbí 3. Wọ́n ní Nasir Tijani, ẹni ọdún 52, Moshood Tijani, ẹni ọdún 17, àti Salami Tijani, ẹni ọdún 26. Wọ́n mú wọn ní agbègbè Àṣìpà nítòsí ààlà Sẹ̀mẹ̀ pẹ̀lú kìlógíráàmù skunk 52. Ní ìpínlẹ̀ Abia, àwọn òṣìṣẹ́ NDLEA ní ọjọ́bọ̀ 20 oṣù kẹjọ kọlu ilé Ikechukwu Anthony Iwuno, ẹni ọdún 36, ní agbègbè Umuobia Olokoro, Umaya South Local Government Area. Lákòókò ìkọlù náà, wọ́n gba láòdù kìlógíráàmù 14.4, kìlógíráàmù Colorado 2.3, gíráàmù 386 tramadol àti gíráàmù 134 rohypnol. Marwa gbóríyìn fún àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ní Ògùn, Àpápá, Lẹ́kì, Sẹ̀mẹ̀, Akwa Ibom, Ondo, Ọ̀yọ́, Kwara, Kano, Abia àti Abuja fún àwọn iṣẹ́ àṣeyọrí tí wọ́n ṣe. Ó wá gba àwọn òṣìṣẹ́ náà àti àwọn ẹlẹgbẹ́ wọn káàkiri orílẹ̀-èdè níyànjú pé kí wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀nà tó péye àti tó ní ìwọ̀ntúnwọ̀nsì tí NDLEA ń lò nínú ìjà àti ìṣàkóso oògùn olóró ní orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu ti kéde Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí olùdarí ìkówójọ fún ìpolongo ìbò ààrẹ ọdún 2027 àti àwọn míì sí oríṣiríṣi ipò nínú ìgbìmọ̀ ìpolongo rẹ̀.
ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan gómìnà ìpínlẹ̀ Ògùn Prince Dàpọ̀ Abíọ́dún sípò olùdarí ìkówójọ fún ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ìyànsípò náà wà nínú àkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìpolongo tí ààrẹ gbé jáde ní ọjọ́ àbámẹ́ta nípasẹ̀ àwọn òṣìṣẹ́ ilé ààrẹ. Ààrẹ Tinubu ni yóò jẹ́ alága ìgbìmọ̀ náà nígbà tí igbákejì ààrẹ Kasim Shettima yóò jẹ́ igbákejì alága orílẹ̀-èdè APC. Professor Nantsawe Yewada náà wà nínú àkọsílẹ̀ náà gẹ́gẹ́ bí igbákejì alága nígbàtí gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ Sẹ́nẹ́tọ̀ Abdulaziz Yari yóò jẹ́ olùdarí gbogbogbò. Gómìnà ìpínlẹ̀ Imo Sẹ́nẹ́tọ̀ Hope Uzodinma ni yóò jẹ́ akọ̀wé nígbàtí akọ̀wé orílẹ̀-èdè APC Sẹ́nẹ́tọ̀ Ajibola Basiru àti Hadiza Bala Usman yóò jẹ́ igbákejì akọ̀wé àti olùrànlọ́wọ́ akọ̀wé. Gẹ́gẹ́ bí olùdarí ìkówójọ, gómìnà Abíọ́dún yóò máa ṣètò àti ṣàkóso àwọn ìsapá láti kó owó àti àwọn ohun èlò ìrànwọ́ jọ fún ìpolongo ìbò ààrẹ APC ṣáájú ìdìbò 2027. Ìgbìmọ̀ ìpolongo náà tún ní ẹgbẹ́ àwọn olùdámọ̀ràn tí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ bíi gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ Olóyè Bísí Àkàndé, akọ̀ròyìn àti olóṣèlú àgbà Olóyè Ṣẹ́gun Ọ̀ṣọ́bà, Sẹ́nẹ́tọ̀ Rochas Okorocha, alága orílẹ̀-èdè APC tẹ́lẹ̀ Sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu àti Sẹ́nẹ́tọ̀ Florence Itagiwa wà nínú rẹ̀. Ààrẹ ilé aṣòfin àgbà Godswill Akpabio, agbẹnusọ ilé aṣòfin àpapọ̀ Tajudeen Abbas àti gómìnà ìpínlẹ̀ Yobe Mai Mala Buni ni wọ́n yàn sípò igbákejì olùdarí gbogbogbò fún gúúsù àti àríwá. Sẹ́nẹ́tọ̀ Bámidélé Ọpẹ́yẹmí àti Sẹ́nẹ́tọ̀ Jibril Barau náà wà nínú ẹgbẹ́ yìí. Sẹ́nẹ́tọ̀ Adams Oshiomhole yóò jẹ́ igbákejì olùdarí gbogbogbò tó ń bójútó ìkópa àti ìmúrasílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́, nígbàtí olórí àwọn òṣìṣẹ́ ààrẹ yóò máa bójútó ètò ìṣàkóso. Gẹ́gẹ́ bí igbákejì olùdarí gbogbogbò, James Abiodun Faleke, ẹni tí ó kó ipa pàtàkì nínú ìpolongo ìbò ààrẹ ọdún 2022-2023 ti padà wá gẹ́gẹ́ bí igbákejì olùdarí gbogbogbò fún ètò ìdìbò, ìṣọ̀kan àti àbójútó. Faleke yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn olùdarí agbègbè títí kan Sẹ́nẹ́tọ̀ Olúṣọlá Adéyẹyè fún South West, Dókítà Ngozi Olejeme fún South South, Sẹ́nẹ́tọ̀ Uche Ewunife fún South East, Muntacha Rabe fún North West, Ahmed Mohammed Keso fún North Central àti Sẹ́nẹ́tọ̀ Sani Danladi fún North East. Muiz Adéyẹmí Bánire yóò jẹ́ olùdarí ẹ̀ka òfin, nígbàtí Dókítà Lima Hasan àti Babátúndé Ọ̀gálá yóò jẹ́ àwọn igbákejì rẹ̀. Ẹ̀ka ìròyìn àti ìbánisọ̀rọ̀ ètò ìpolongo yóò wà lábẹ́ ìṣọ̀kan mínísítà fún ìròyìn àti ìsọ̀tọ́nà orílẹ̀-èdè Muhammed Idris Malagi pẹ̀lú Délé Aláké, Báyọ̀ Ọ̀nànúgà àti Lánre Issa Onílù. Túndé Rahman, Sunday Dare, Daniel Bwala àti Felix Morka yóò jẹ́ àwọn igbákejì olùdarí tó ń ṣàkóso ìṣọ̀kan nínú ẹ̀ka náà. Ṣẹ́gun Dàda ti jẹ́ yíyàn sípò olùdarí New Media, ipò tí yóò dì mú lákòókò ìpolongo ìbò ọdún 2022. Solomon Arówólò yóò sì jẹ́ akọ̀wé New Media. Ìgbìmọ̀ náà tún yan àwọn agbẹnusọ 5 tí Délé Aláké jẹ́ olórí wọn. Àwọn agbẹnusọ yòókù ni Alwan Hasan, Ayọ̀bámi Ọ̀yálọ́wọ̀, Kẹ́mi Àṣekùn Ṣítù àti Àdàmú Fanda. Ààrẹ Tinubu gba àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìpolongo náà níyànjú pé kí wọ́n ṣiṣẹ́ takuntakun láì sinmi láti rí i pé APC jáwé olúborí nínú ìdìbò ọdún 2027. Ó tún rọ àwọn olùdarí àwọn ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ pé kí wọ́n bá àwọn ọmọ ẹgbẹ́ APC mìíràn tí orúkọ wọn kò sí nínú àkọsílẹ̀ náà sọ̀rọ̀, kí wọ́n sì fún wọn ní àǹfààní láti kópa nínú ìsapá ìpolongo náà. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ, ìjọba àpapọ̀ tí APC ń ṣàkóso ti mú àwọn ìlérí kan tí wọ́n ṣe lákòókò ìpolongo ìbùṣẹ, ó sì ti fi Nàìjíríà sí ọ̀nà ìlọsíwájú ọrọ̀ ajé. Ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ náà pé kí wọ́n ṣàlàyé àwọn àṣeyọrí ìjọba náà dáadáa fún àwọn ọmọ Nàìjíríà, kí wọ́n sì mú kí àwọn ènìyàn ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé ṣáájú ìdìbò náà. Àkọsílẹ̀ náà jẹ́ fífọwọ́ sí ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2026 láti ọwọ́ Báyọ̀ Ọ̀nànúgà, olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ fún ìròyìn àti ètò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè síta lẹ́yìn tí wọ́n ní àwọn kan tún gbìyànjú láti dá wàhálà míì sílẹ̀ ní àwọn ilé ìjọba ìbílẹ̀ àti ibùdó ọkọ̀ ní ìpínlẹ̀ náà.
ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde ìkìlọ̀ pé àwọn kan lára àwọn olùkópa nínú ọ̀rọ̀ òṣèlú àti àwùjọ ń gbèrò láti dá ìjà àti rògbòdìyàn tuntun sílẹ̀ ní àwọn ilé ìjọba ìbílẹ̀ àti àwọn ibùdó ọkọ̀ ní gbogbo ìpínlẹ̀ náà. Ìjọba sì ti kìlọ̀ pé àwọn ò ní jẹ́ kí ẹnikẹ́ni dá àlàáfíà àti ìbágbépọ̀ àwọn aráàlú rú. Ìjọba ìpínlẹ̀ náà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn àti ìmọ̀lára àwùjọ Olúọmọ Kọ́lápọ̀ Álímì gbé jáde ní ọjọ́ Àìkú rọ̀ àwọn olóṣèlú àti àwọn aráàlú pé kí wọ́n yàgò fún ìwà ipá kí wọ́n sì jẹ́ kí ìpínlẹ̀ náà wọ inú àkókò ìpàdé ìfọkànbalẹ̀ àti àtúnṣe ìbáṣepọ̀ lẹ́yìn ìdìbò. Ìkìlọ̀ yìí wáyé ní àkókò tí ìjọba ṣàpèjúwe pé àwọn ìṣòro kan ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lẹ́yìn ìdìbò ní àwọn apá kan ní Ọ̀ṣun. Ìjọba náà sọ pé òun bẹ̀rù pé ọ̀rọ̀ náà lè burú sí i bí àwọn olùkópa nínú ọ̀rọ̀ náà kò bá ṣọ́ra tí wọ́n sì ní sùúrù. Gẹ́gẹ́ bí ìjọba sì sọ, àwọn ìròyìn pé àwọn kan gbèrò láti dá ìjà tuntun sílẹ̀ ní àwọn ilé ìjọba ìbílẹ̀ àti àwọn ibùdó ọkọ̀ jẹ́ ohun tó ń fa ìbànújẹ́ gidigidi. Ìjọba náà sọ pé ìjọba ní ìṣòro sí i nítorí àwọn ìròyìn pé àwọn kan lára àwọn aláìṣẹ̀ ń gbèrò láti dá ìjà tuntun sílẹ̀ ní àwọn ilé ìjọba ìbílẹ̀ àti àwọn ibùdó ọkọ̀ káàkiri ìpínlẹ̀ náà. Bí ètò yìí bá jẹ́ òtítọ́, ó yẹ kí wọ́n dá dúró lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí àlàáfíà àwọn aráàlú. Ọ̀ṣun nílò àlàáfíà fún ìdàgbàsókè kì í ṣe ìwà ipá nínú ìṣèlú. Ìjọba tún fi ọ̀rọ̀ ìbànújẹ́ ránṣẹ́ sí àwọn tí ìṣòro àti ìwà ipá tó wáyé ṣáájú ìdìbò kan. Ó sì kí gbogbo àwọn tó kàn pé kí wọ́n má ṣe ṣiṣẹ́ fún ìwòsàn ọgbẹ́ àti ìlàjà. Ọ̀ṣun nílò àlàáfíà fún ìdàgbàsókè kì í ṣe ìwà ipá nínú ìṣèlú. Ìjọba náà tún fi ọ̀rọ̀ ìbànújẹ́ ránṣẹ́ sí àwọn tí ìṣòro àti ìwà ipá tó wáyé ṣáájú ìdìbò kan. Ó sì ké sí gbogbo àwọn tó kàn pé kí wọ́n máa ṣiṣẹ́ fún ìwòsàn ọgbẹ́ àti ìlàjà dípò kí wọ́n tún padà sí àyíká ìjà tí ó wà ṣáájú ìdìbò. Ìjọba rọ àwọn olùgbé àti aráàlú pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìpadàbọ̀ àlàáfíà àti ìbágbépọ̀ àti fún ìbáṣepọ̀ tó dá lórí òfin láàrin gbogbo ẹ̀ka àwùjọ. Ìjọba náà sọ pé ìpínlẹ̀ náà kò lè faradà kí ìwà ipá tí ó wà ṣáájú ìdìbò tún padà. Ó tẹnumọ́ pé ìyàtọ̀ nínú òṣèlú kò yẹ kí ó ba àlàáfíà àti ìdàgbàsókè ìpínlẹ̀ jẹ́. Ó ní à ń ké sí gbogbo àwọn olóṣèlú pé kí wọ́n máa sọ̀rọ̀ kí wọ́n sì máa ṣe ohun gbogbo pẹ̀lú àlàáfíà. Ọ̀ṣun yẹ kí ó wà nínú àkókò ìwòsàn ọgbẹ́ àti àtúntò tuntun. A kò gbọdọ̀ jẹ́ kí ìpínlẹ̀ yìí padà sí àkókò ṣáájú ìdìbò tí ìpànìyàn àti ìwà ipá pọ̀. Ìjọba náà tún mẹ́nuba àwọn ìṣẹ̀lẹ̀ òṣèlú tó ṣẹ̀ṣẹ̀ wáyé láàrin ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sọ pé àwọn méjèèjì ti bá ara wọn sọ̀rọ̀ lórí ọ̀nà àlàáfíà tí ìpínlẹ̀ náà lè gbà tẹ̀síwájú lẹ́yìn ìdìbò. Ìjọba náà sọ pé ìdìbò Ọ̀ṣun ti parí, ẹnìkan ti ṣẹ́gun, ẹnìkan sì ti pàdánù. Ọ̀gbẹ́ni ààrẹ àti ọ̀gbẹ́ni gómìnà ti bá ara wọn sọ̀rọ̀ lórí ọ̀nà àlàáfíà tí a lè gbà tẹ̀síwájú. Ẹnikẹ́ni tó bá ń gbìyànjú láti dá ìwà ipá sílẹ̀ ń ṣe ohun tó lòdì sí ààrẹ àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba tún ké sí àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n rí dájú pé òfin àti àṣẹ padà sípò káàkiri ìpínlẹ̀ náà, pàápàá jùlọ ní àwọn agbègbè tí ìjà àti ìṣòro òṣèlú ti ń tẹ̀síwájú lẹ́yìn ìdìbò. Ìjọba rọ àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n mú kí òfin ìjọba padà sípò. Ó tún ké sí wọn pé kí wọ́n ṣe àtúnyẹ̀wò ọ̀rọ̀ àwọn tí wọ́n wà ní àhámọ́ nítorí ọ̀rọ̀ òṣèlú, kí wọ́n sì dá ohun tí ìjọba pè ní iṣẹ́ ọlọ́pàá tó ń ṣègbè ẹgbẹ́ kan dúró nínú bí wọ́n ṣe ń bójútó àwọn ilé ìjọba ìbílẹ̀ àti àwọn ibùdó ọkọ̀. Ìkìlọ̀ ìjọba náà wáyé ní àkókò tí Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ sí í bójútó ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìdìbò àti àwọn ìṣòro tí a ti ròyìn ní àwọn apá kan ní ìpínlẹ̀ náà. Ìjọba sọ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn ní ojúṣe láti dènà kí ìṣòro náà má bàa burú sí i. Ó sì rọ àwọn olórí òṣèlú àti àwọn alátìlẹyìn wọn pé kí wọ́n yan ìlàjà àti ìjíròrò àlàáfíà dípò ìjà àti ìforígbáre. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹnumọ́ pé ohun tó yẹ kí ó jẹ́ àkọ́kọ́ báyìí ni kí wọ́n tún ìgbẹ́kẹ̀lé àwọn ènìyàn kọ́, kí wọ́n sì mú àlàáfíà padà sípò, kí wọ́n sì dá àyíká tó dára sílẹ̀ fún ìdàgbàsókè. Nítorí náà, ìjọba ké sí gbogbo àwọn olóṣèlú pé kí wọ́n gbé òdodo iṣẹ́ tí ó lè fa ìwà ipá tuntun sílẹ̀. Ó sì tẹnumọ́ pé ìpínlẹ̀ náà nílò ìdúróṣinṣin kí ó lè tẹ̀síwájú. Ṣáájú, Sahara Reporters sì ròyìn pé agbẹnusọ ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Right Honourable Adéwálé Olúmídé Ẹgbẹ́dùn fi ẹ̀sùn kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Ibrahim Gusau pé ó pàṣẹ fún àwọn ọlọ́pàá láti máa yin ẹnikẹ́ni tí wọ́n bá rí níbọn ní àwọn ilé ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ náà. Ẹgbẹ́dùn gbé ẹ̀sùn náà kalẹ̀ nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn àgbà rẹ̀ Ọlámídé Tìámíyù gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun
ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2026 ó ṣàpèjúwe ẹ̀sùn náà pé bí ó bá jẹ́ òtítọ́ ó jẹ́ ohun tó ń bani lẹ́rù gan-an tí kò sì yẹ rárá ní àwùjọ tó ń ṣiṣẹ́ lórí ètò ìjọba àwùjọ. Agbẹnusọ ilé aṣòfin náà sọ pé àìfohùnṣọ̀kan nínú òṣèlú tàbí ọ̀rọ̀ ààbò kò lè jẹ́ ìdí láti pa àwọn aráàlú. Ó tẹnumọ́ pé ojúṣe ọlọ́pàá ni láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ènìyàn. Ó sọ pé ẹ̀sùn nípa àṣẹ yìí ti dá ìbẹ̀rù sílẹ̀ láàrin àwọn ènìyàn nípa bí ètò pàtàkì àwọn aráàlú ṣe ń rí ààbò àti bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe ń ṣe iṣẹ́ wọn ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́dùnsún rántí àwọn ẹ̀sùn tí àwọn ènìyàn ti sọ tẹ́lẹ̀ nípa wíwá ẹgbẹ́ àwọn apànìyàn kan nínú ọlọ́pàá, èyí tí olórí ọlọ́pàá orílẹ̀-èdè náà ti takò. Ẹ̀sùn náà wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n kọlu àwọn ọmọ ẹgbẹ́ àti alátìlẹyìn Accord Party ní ọjọ́ Ajé ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2026 nígbà tí wọ́n fẹ́ gba àkóso ilé ìjọba ìbílẹ̀ Iléṣà East. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ méjì lẹ́yìn ìdìbò gómìnà, nínú èyí tí gómìnà tó wà nípò Adémọ́lá Adélékè tún jáwé olúborí láti máa ṣe àkóso fún ìgbà kejì. Fídíò kan tí Sahara Reporters rí fi hàn pé àwọn alátìlẹyìn Accord Party ń sá lọ sí oríṣiríṣi ọ̀nà ní ilé ìjọba ìbílẹ̀ náà nígbà tí ìró ìbọn dún, èyí tó fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ láàrin àwọn ènìyàn tí ó wà níbẹ̀. Ilé ayé yìí kúrú ju kí a máa bá ara wa jà lọ. Ẹlẹ́ṣẹ̀ ni mí, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí, bẹ́ẹ̀ ni èmi náà sì ń dáríjì àwọn tó ṣẹ̀ mí. Ìjẹ̀bú ló jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìròyìn ikú Ògògó. Òṣèré fíìmù Yorùbá Àmọ́kádé Ọlátayọ̀ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ìjẹ̀bú ti bẹ̀ àwọn ọmọ ìdílé rẹ̀, àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti gbogbo àwọn èèyàn pé kí wọ́n dárí gbogbo ẹ̀ṣẹ̀ tàbí àṣìṣe èyíkéyìí tí ó lè ti ṣe sí wọn jìn. Ìjẹ̀bú sọ èyí ní òwúrọ̀ ọjọ́ Ajé nígbà tó ń ronú jinlẹ̀ lórí ìgbésí ayé lẹ́yìn ikú àgbà òṣèré Taiwo Hassan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ògògó, ẹni tí ó kú ní ọjọ́ Àìkú. Nínú fídíò kan tó kún fún ìmọ̀lára tí ó fi sí ojú òpó Instagram, Ìjẹ̀bú nípasẹ̀ orúkọ ojú òpó rẹ̀ Ìjẹ̀bú Official sọ pé ọkàn òun wúwo gan-an, ó sì bẹ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ títí kan àwọn òṣèré àgbà àti àwọn tó kéré jùlọ pé kí wọ́n dárí ohun tí òun bá ṣe wọ́n jí òun. Ó ní ẹ káàárọ̀ gbogbo yín, ọkàn mi wúwo gan ní òwúrọ̀ yìí, mo ti jí láti aago 6 àárọ̀, ọkàn mi sì wúwo síbẹ̀. Òṣèré náà tún sọ pé mo fẹ́ jáde gbangba kí n sọ èyí fún gbogbo àwọn ọmọ ìdílé mi, fún gbogbo ènìyàn àti fún gbogbo àwọn tó wà nínú ilé iṣẹ́ fíìmù àti àwọn tó wà lóde rẹ̀. Bí mo bá ti ṣẹ̀ ẹnikẹ́ni lọ́nà kan tàbí òmíràn, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Ọ̀gá mi, àwọn tí mò ń ṣiṣẹ́ fún, àwọn kéékèèké tí wọ́n wà lẹ́yìn mi àti àwọn ẹlẹgbẹ́ mi nínú iléeṣẹ́ fíìmù, mo fẹ́ lo àǹfààní yìí láti bẹ̀ gbogbo yín fún àforíjìn. Ẹlẹ́ṣẹ̀ ni mí, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Nígbà tó ń ṣàlàyé ìdí tí ó fi pinnu láti ṣe èyí ní gbangba, Ìjẹ̀bú sọ pé òun fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ni, òun sì tún fẹ́ dárí àwọn tó bá ti ṣẹ̀ òun jì wọ́n. Ó ní ọkàn mi wúwo gan-an, mò ń ṣe fídíò yìí láti wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn kí n lè dín ẹrù tó wà lórí ọkàn mi kù. Mo tún wá sọ fún gbogbo àwọn tó bá ti ṣẹ̀ mí pé mo ti dáríjì wọ́n. Nígbà tó ń ronú lórí bí ìgbésí ayé ṣe kúrú tó, òṣèré náà sọ pé kò sí ìdí tí ó fi yẹ kí àwọn ènìyàn máa bá ara wọn jà tàbí kí ìjà máa wà láàrin wọn. Ìjẹ̀bú sọ pé a wá sí ayé yìí láì mú ohunkóhun wá, a ó sì kúrò ní ayé láì mú ohunkóhun lọ. Kò sí ìdí kankan tí ó fi yẹ kí a máa bá ara wa jà. Ìgbésí ayé kúrú jù bẹ́ẹ̀ lọ. Ààrẹ Tinubu kò fún Adeleke ní àtìlẹ́yìn kankan lórí àṣeyọrí rẹ̀ o. Agbẹnusọ ìpolongo Adeleke Ọlájẹ́ngbésì ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àṣeyọrí Adeleke jẹ́ àfihàn ìfẹ́ àti ìfẹ́ inú àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìfẹ́ àwọn ènìyàn ni pé kí Adeleke padà sí ipò gómìnà fún ìgbà kejì nítorí pé ó ti ṣe iṣẹ́ dáadáa gan-an. Nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun, a kò tí ì ní gómìnà tí ó ti ṣiṣẹ́ dáadáa tó gómìnà Adeleke nípa ìdàgbàsókè amáyédẹrùn. A kò tí ì rí gómìnà tí ó fi àkíyèsí pàtàkì sí àlàáfíà àti àǹfààní àwọn ará ìpínlẹ̀ náà, pàápàá àwọn òṣìṣẹ́ ìjọba. Fún ìdí èyí, àbájáde ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun náà jẹ́ ìmúdájú pé àwọn ènìyàn nífẹ̀ẹ́ Adeleke ju bí ẹnìkan ti lérò lọ. Báwo ni ìfọwọ́sowọ́pọ̀ Adeleke pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu fún ìgbà kejì
ṣe kópa nínú ìṣẹ́gun rẹ̀. Ìfọwọ́sowọ́pọ̀ gómìnà pẹ̀lú Tinubu kò ní ohunkóhun ṣe pẹ̀lú ìjáwé olúborí Adeleke. Adeleke jẹ́ olùdíje tó gbajúmọ̀ gan-an. Àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ló dìbò fún. Tinubu kò pèsè àtìlẹ́yìn kankan fún Adeleke. APC ṣe àtìlẹ́yìn fún olùdíje tirẹ̀, wọ́n sì pèsè owó àti ohun èlò fún un. Wọ́n lo agbára àti ẹ̀tọ́ ìjọba àpapọ̀ lòdì sí ìjọba ìpínlẹ̀. Tí ẹ bá wo ìhùwàsí David Adeleke, ẹ ó lóye pé ó ń sọ ohun tó jẹ́ òtítọ́ nítorí pé a kò rí àánú tàbí ìfẹ́ rere kankan láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Adeleke kò gba ojú rere kankan lọ́wọ́ ìjọba àpapọ̀. Adeleke ṣẹ́gun jáwé olúborí ìdìbò náà nítorí gbajúmọ̀ rẹ̀ àti ìfẹ́ rere tí àwọn ará Ọ̀ṣun ní sí i. Ọ̀pọ̀ ló ti ń ṣàríwísí ìpinnu gómìnà Adeleke láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu fún sáà kejì, tí inú àwọn èèyàn kan kò sì dùn sí ìpinnu náà, pé ṣíṣe àtìlẹ́yìn fún Tinubu ní 2027 jẹ́ yíyan ara ẹni fún àwọn ará Ọ̀ṣun. Ṣùgbọ́n àwọn ènìyàn ní ìgbàgbọ́ púpọ̀ nínú gómìnà Adeleke, ẹni tí ó lóun á ṣe àtìlẹ́yìn fún ààrẹ. Ìdí tí gómìnà fi ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ ṣe kedere. Kí Tinubu tó di ààrẹ, ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìpínlẹ̀ ló ní ìṣòro. Wọ́n ní ìṣòro láti san owó oṣù àwọn òṣìṣẹ́ àti láti ṣe àwọn ojúṣe pàtàkì wọn. Ṣùgbọ́n ààrẹ ti ń yí ètò ọrọ̀ ajé padà. Ó sì ti rí i dájú pé àwọn ìjọba ìpínlẹ̀ ń gba owó tó tó láti ṣe àwọn iṣẹ́ àkànṣe, san owó oṣù àti bójútó àwọn àìní àwọn ènìyàn níjọba ìbílẹ̀. Ìdí nìyẹn tí a fi ń rí ìdàgbàsókè amáyédẹrùn ní gbogbo orílẹ̀-èdè àti ní àwọn ìpínlẹ̀. Ọlájẹ́ngbésì nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní tí a bá fẹ́ kí Nàìjíríà dàgbà, a gbọ́dọ̀ náwó púpọ̀ sí ẹ̀kọ́ àti amáyédẹrùn. Tí a bá lè bójútó àwọn méjèèjì yìí, ìpínlẹ̀ yóò lè máa lọ síwájú, àwọn ènìyàn náà yóò sì lè máa gbé ayé dáadáa. À ń rí èyí ní Ọ̀ṣun nítorí pé gómìnà náwó sí ètò ẹ̀kọ́ àti amáyédẹrùn. Ààrẹ ti ṣe ohun púpọ̀ fún ìpínlẹ̀ náà, wọ́n sì tún ń retí sí i. Síbẹ̀ ó ní òun mọ̀ pé inú àwọn kan lè má dùn sí pé ohun àkọ́kọ́ tí gómìnà Adeleke ṣe lẹ́yìn ìṣẹ́gun rẹ̀ ni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ. Òtítọ́ tó wà níbẹ̀ ni pé àwọn ará Ọ̀ṣun kọjá nínú ìbẹ̀rù, ìdẹ́rùbà àti ìfàsẹ́yìn lábẹ́ ìjọba àpapọ̀. Nínú ètò ìdìbò tó kọjá, ètò ìdìbò náà kò jẹ́ òmìnira àti òdodo pátápátá, ṣùgbọ́n àwọn ènìyàn ṣẹ́gun ní òpin nítorí gómìnà ní àtìlẹ́yìn tó lágbára láàrin àwọn ènìyàn. Nítorí náà inú àwọn ènìyàn lè má dùn sí bí gómìnà ṣe ń jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ, ṣùgbọ́n òun mọ̀ dájú pé àwọn ará Ọ̀ṣun yóò dìbò fún Tinubu tàbí ẹni tí gómìnà Adeleke bá ń lọ pẹ̀lú rẹ̀. Ìdìbò Ọ̀ṣun ní a ṣàpèjúwe pé ó kún fún níná òbítíbitì owó. Àmọ́ ẹgbẹ́ Accord Party kò pín, kò sì ra ìbò, kò sì fún ẹnikẹ́ni ní owó láti ra ìbò. Ẹgbẹ́ náà ṣẹ́gun pẹ̀lú àtìlẹ́yìn àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ṣùgbọ́n mo mọ̀ dájú pé APC ń ra ìbò pẹ̀lú owó tí iye rẹ̀ tó 50,000 fún ìbò kan. Ní agbègbè ìdìbò tèmi, APC ń san 50,000 fún olùdìbò kọ̀ọ̀kan. Ohun tí àwọn ènìyàn ṣe ni pé wọ́n ń gba owó APC náà, wọ́n sì tún dìbò fún gómìnà Adeleke. Ó jẹ́ òtítọ́ pé owó kó ipa púpọ̀ nínú ìdìbò náà, ṣùgbọ́n APC ló ṣe bẹ́ẹ̀. Ọlájẹ́ngbésì ní lọ́wọ́lọ́wọ́ àwọn ń kọ lẹ́tà sí àjọ Economic and Financial Crimes Commission EFCC. Ó ní òun fúnra òun ní òun ṣe èyí nítorí ọjọ́ iwájú àti ìtàn òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àjọ EFCC gbọ́dọ̀ ṣe ìwádìí lórí owó tí APC kó wá sí Ọ̀ṣun. Báwo ni wọ́n ṣe lè kó owó tó tó 110 billion naira wá ní owó gidi? Bẹ́ẹ̀ ni àwọn ìròyìn gbé jáde pé 60 billion naira ni wọ́n kọ́ gbé wá. Lẹ́yìn náà ni 50 billion naira míì tí gbogbo rẹ̀ fi jẹ́ 110 billion naira ní orílẹ̀-èdè sí àwọn ènìyàn tí ń jìyà tí ọrọ̀ ajé sì ń dojúkọ ìṣòro. Ó ní bákan náà ni òun gbọ́ pé ìjà ń bẹ láàrin APC nítorí bí wọ́n ṣe ná owó náà. Èyí ló sì ń jẹ́ kí àṣírí wọn tú. Àjọ EFCC gbọ́dọ̀ ṣe ìwádìí owó náà nítorí pé wọ́n sọ pé wọ́n kó owó náà wá ní owó gidi àti pẹ̀lú ọkọ̀ òfurufú aládàáni. Ó ní àwọn rí àwọn owó tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀, pàápàá owó ẹgbẹ̀rún kan alápapọ̀ 1,000 naira. Owó náà wá láti Central Bank of Nigeria. APC sì pín owó náà káàkiri àwọn ìjọba ìbílẹ̀. Wọ́n ń bẹ àwọn ènìyàn pé kí wọ́n dìbò fún wọn, ṣùgbọ́n àwọn olùdìbò gba owó náà, wọ́n sì kọ̀ láti dìbò fún wọn. Ọlájẹ́ngbésì sọ pé nígbà tí ìdìbò náà àwọn ọlọ́pàá ṣe ojúsàájú, ó ní ó lé ní 50 ènìyàn tí wọ́n mú tí wọ́n sì fi sí àtìmọ́lé láì nídìí. Ó jẹ́ ìrírí burúkú gan fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní APC sì sọ pé àwọn àìtọ́ àti àìṣedéédé wà nínú ìdìbò náà. Wọ́n sì béèrè pé kí wọ́n ṣàyẹ̀wò ìgbẹ́kẹ̀lé àbájáde èsì ìdìbò náà. APC ń bínú sí àbájáde ìdìbò, a kò sì lè dá wọn lẹ́bi. Ó ní ènìyàn kò lè lu ọmọ kí ó
sì máa sọ fún ọmọ náà pé kí ó má sunkún. Ó ní òun ti ka àwọn ìròyìn míì pé akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC kò fọwọ́ sí gbólóhùn náà. Adarí ètò ìpolongo ìbò fẹ́gbẹ́ náà, Director General APC Campaign Wọlé Òkè, ẹni tí ó jẹ́ ẹni pàtàkì jùlọ lára àwọn tí wọ́n pàdánù nínú ìdìbò, ló sọ̀rọ̀ náà nítorí kò jọ pé èrò gbogbo àwọn ọmọ ni wọn kò faramọ́ ìjákulẹ̀ ẹgbẹ́ wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo sì sọ tẹ́lẹ̀, ìdìbò náà jẹ́ mímọ́ àti gbangba. Àwọn ènìyàn dìbò bí ó tilẹ̀ jẹ́ pé ìdìbò náà kò jẹ́ òmìnira àti òdodo pátápátá. Síbẹ̀ ìdìbò náà jẹ́ ìgbẹ́kẹ̀lé nítorí pé àwọn ènìyàn dìbò wọ́n sì fi àbájáde ránṣẹ́ kí wọ́n tó kó gbogbo rẹ̀ jọ. Àbájáde náà fojú hàn lórí ẹ̀rọ IREF, ọ̀pọ̀ èèyàn náà ló sì rí níbẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ pé ó ti rẹ̀ ni o. Báwo ni olórí pípé ó ṣe sọ pé mùsùlùmí ló ní orílẹ̀-èdè Nàìjíríà? Bishop David Oyedepo ló fèsì sí ọ̀rọ̀ Sheikh Sani Yahya Jingi bẹ́ẹ̀. Ààrẹ àti olùdásílẹ̀ ìjọ Winners Chapel Worldwide Bishop David Oyedepo tí kọ̀rọ̀jú sí ọ̀rọ̀ onímẹ̀sìn Islam kan Sheikh Sani Yahya Jingi lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí Sheikh náà sọ láìpẹ́ nípa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Níbi ìpàdé òṣèlú kan ní ìpínlẹ̀ Kánò ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, Sheikh Sani Yahya Jingi sọ pé Nàìjíríà jẹ́ èyí tí àwọn mùsùlùmí ń ṣàkóso, èyí tí ó sì dá bí ẹni pé ó ń sọ pé àwọn Kìrìsìtẹ́nì kò ṣe pàtàkì ní orílẹ̀-èdè yìí. Sheikh Jingi, ẹni tí ó ń ṣàlàyé ìdí tó fi ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ètò tí mùsùlùmí àti mùsùlùmí sì jẹ́ olùdíje sípò ààrẹ ṣáájú ìdìbò oṣù kínní. Ó sọ pé àwọn ọmọlẹ́yìn ẹ̀sìn rẹ̀ pọ̀ ju àwọn Kìrìsìtẹ́nì lọ. Ọ̀rọ̀ rẹ̀ náà fa ìbínú láàrin àwọn àwùjọ Kìrìsìtẹ́nì káàkiri orílẹ̀-èdè. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà títí kan àwọn mùsùlùmí kan sì bẹ̀rẹ̀ sí ké sí àwọn aláṣẹ pé kí wọ́n mú Sheikh náà. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, Bishop Oyedepo nínú ìwàásù kan tí fídíò rẹ̀ ti di gbajúgbajà lórí ayélujára tako ohun tí Sheikh náà sọ. Ó rọ àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ Sheikh Jingi pé ó ní kí wọ́n wo bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń kọ́ ṣọ́ọ̀ṣì ní Nàìjíríà kí wọ́n sì yí ọ̀rọ̀ tí wọ́n sọ padà. Oyedepo sọ pé ẹ wo Redemption Camp, Salvation Ministry, Dunamis àti àwọn iléeṣẹ́ ìránṣẹ́ mìíràn ní Nàìjíríà. Ẹnìkan sì dìde, ó sọ pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè Islam. Ṣé ó ya wèrè ni? Bẹ́ẹ̀ ni, ó gbọ́dọ̀ ti ya wèrè. Oyedepo tún sọ àsọtẹ́lẹ̀ kan nípa àwọn ìṣẹ̀lẹ̀ àjèjì tí ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ ní Nàìjíríà láàrin ọdún tó ń bọ̀. Ó tún sọ pé ẹ máa wò báyìí, àwọn ìṣẹ̀lẹ̀ àjèjì yóò wáyé ní Nàìjíríà láàrin àkókò yìí àti oṣù 12 tó ń bọ̀. Kọ́lọ́run mọ́jà sì jẹ́ ti di àgbàdúrà báyìí o, pẹ̀lú bí ikú ti pa mọ̀lẹ́bí 4 lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán ní Kogi. Níjọba bá ní ìwádìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí irú àmàlà tí wọ́n jẹ. Gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo ti pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ikú èèyàn 4 nínú ìdílé kan tó jáde láyé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nílùú Ihima, ìjọba ìbílẹ̀ Òkèyì nípínlẹ̀ Kogi lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ajá tí ìdílé náà ń sìn gan jáde láyé lẹ́yìn tí wọ́n fún un jẹ nínú àmàlà tó pa àwọn olówó rẹ̀. Yàtọ̀ sáwọn 4 tó jáde láyé lórí àmàlà yìí, ìròyìn tún sọ pé èèyàn 9 ló ti wà ní ilé ìwòsàn látàrí àmàlà yìí kan náà tí wọ́n jẹ. Gẹ́gẹ́ bí kọmíṣánná fẹ́tò ìròyìn nípínlẹ̀ Kogi Kingsley Fanwo ṣe kéde nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, ó ní gómìnà Ododo ti pàṣẹ fún ẹ̀ka ètò ìlera ìpínlẹ̀ náà láti wádìí ohun tó fa ikú àwọn èèyàn ọ̀hún títí dórí ajá àwọn tó kú. Fanwo sọ pé ìwádìí náà ṣe pàtàkì láti ṣe kí wọ́n lè mọ̀ bóyá àmàlà náà ti lè lùgbàdì àwọn ohun tó dàbí májèlé fún ara tí èèyàn bá jẹ. Ìwádìí náà sì gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ bóyá oúnjẹ táwọn olóògbé náà jẹ ti ní ẹ̀gbin nínú tàbí bóyá àwọn nǹkan lágbègbè wọn ló fa ikú ọ̀hún. Gbogbo àwọn ohun tó lè dàbí ẹ̀rí pàtàkì náà kí ìwádìí náà gbé yẹ̀wò ní ìlànà ìlera àwùjọ. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde ìjọba ìpínlẹ̀ Kogi náà wí. Bákan náà ní ìjọba ìpínlẹ̀ Kogi pàṣẹ pé kí ẹ̀ka ìlera ìpínlẹ̀ náà ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka mìíràn tó tún lè ran ìwádìí ọ̀hún lọ́wọ́ kí wọ́n lè rí àrídájú ohun tó fa ikú náà ní pàtó. Ìjọba wa rọ aráàlú láti fi ọkàn balẹ̀ kí wọ́n má ṣe gbà pé nǹkan kan ló pa àwọn
tó di olóògbé náà títí ìwádìí ọ̀hún yóò fi parí tí àwọn ẹ̀ka tó yẹ sì fìdí rẹ̀ múlẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kogi bá ẹbí àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn náà dárò àti gbogbo agbègbè Ihima pátápátá. Wọ́n ní àwọn yóò máa fi bó ṣe ń lọ léde bí àwọn ohun tó fẹsẹ̀ múlẹ̀ nípa ìwádìí náà bá ṣe ń jáde. Ṣé tá ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ káwọn èèyàn ó jẹun tán láyé kí wọ́n lọ mumi lọ́rùn bí irú èyí ó jẹ́ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá àmàlà jíjẹ. Tá ò bá gbàgbé a ó rántí irú ìṣẹ̀lẹ̀ yìí nípínlẹ̀ Kwara níbi tí ìyá, ọmọ àti ọmọ ti jáde láyé nílùú Ìlọrin lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2024. Bákan náà nípínlẹ̀ Kogi lóṣù kẹjọ ọdún 2024 èèyàn 6 ló dágbére fáyé nílùú Anyọ̀kè níjọba ìbílẹ̀ Adavi nípínlẹ̀ Kogi lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán náà ni ìròyìn sọ pé àwọn ẹ̀yà ara pàtàkì ló da iṣẹ́ sílẹ̀ lára wọn lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tí wọ́n fi ẹ̀gẹ́ ṣe, ìyẹn láǹfún. Nípínlẹ̀ Kano lóṣù kẹjọ ọdún 2024 obìnrin opó kan àtàwọn ọmọ rẹ̀ 5 ni wọ́n jáde láyé lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n jẹ àmàlà tán. Pákí tí wọ́n fi ṣe èlùbọ́ náà ni ìròyìn sọ pé nígbà náà pé ó ní májèlé nínú. Nípínlẹ̀ Benue lóṣù kọkànlá ọdún 2022 kò dín ní èèyàn 11 tó jáde láyé lẹ́yìn tí wọ́n jẹ àmàlà tán nílùú Ikobi nípínlẹ̀ náà. Àmàlà jẹkù tí àwọn kan jẹkù nílé kan tí wọ́n ti kọ́kọ́ jẹ májèlé nínú àmàlà ni àwọn èèyàn náà jẹ tó sì gba ẹ̀mí wọn. Kí Ọlọ́run má jà jẹ ohun tí ó ṣekú pa wá, àmín. Primate Ayọ̀délé ti ké sí àjọ INEC láti ṣètò ìdìbò tó dá lórí òdodo lọ́dún 2027 nítorí pé ìdìbò náà yóò le ó sì ṣeé ṣe kí wọ́n dá àwọn ilé ìdìbò ayédèrú sílẹ̀ lákòókò ìbò náà. Olórí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ní ọjọ́ àìkú ti kìlọ̀ pé àwọn ilé ìdìbò èké àti ayédèrú lè wà lákòókò ìdìbò ọdún 2027 tí wọ́n sì lò ó láti ṣe màgòmágó àti ètò láti má jẹ́ kí ìdìbò lọ bó ṣe yẹ kó lọ ní ibì kan. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ rẹ̀ fún ìròyìn Ọ̀ṣọ́ Olúwatósìn fọwọ́ sí, Primate Ayọ̀délé sọ pé àwọn ilé ìdìbò ayédèrú wọ̀nyí lè wà káàkiri orílẹ̀-èdè, àwọn olùdìbò tí kò mọ̀ nípa rẹ̀ sì lè ṣubú sínú ẹ̀tàn wọn. Ó kìlọ̀ fún àjọ Independent National Electoral Commission INEC pé kí wọ́n ṣọ́ra fún irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó lè ní ipa búburú púpọ̀ lórí ìdìbò bí a kò bá bójútó ọ̀rọ̀ náà dáadáa. Ó sọ pé àwọn ètò láti jí ìdìbò ti bẹ̀rẹ̀ sí wà. Ó ṣàlàyé pé ọ̀kan lára àwọn ọ̀nà tí wọ́n lè gbà ṣe ni láti dá ayédèrú ilé ìdìbò sílẹ̀ títí kan fífi àwọn ohun èlò ìdìbò ayédèrú sílẹ̀. Ó ní lórí ìdìbò tó ń bọ̀ ní Nàìjíríà mò ń rí ọ̀pọ̀ ohun ayédèrú tó ní í ṣe pẹ̀lú ìdìbò èyí tí INEC gbọ́dọ̀ fiyè sí gan-an. Mò ń rí àwọn ilé ìdìbò ayédèrú tí wọ́n máa wà káàkiri orílẹ̀-èdè láti dín agbára ìbò àwọn ènìyàn kan kù àti láti jí ìdìbò àwọn kan lọ. Ó tún sọ pé àjọ náà gbọ́dọ̀ rí i pé wọ́n gba ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ohun pàtàkì nítorí pé ó lè ní ipa búburú lórí ìdìbò. Kí àjọ náà ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí kí wọ́n sì rí i pé àwọn ènìyàn mọ̀ nípa rẹ̀ dáadáa. Bí bẹ́ẹ̀ kọ́ ó lè ṣẹlẹ̀ láìsí ìdènà. Ìránṣẹ́ Ọlọ́run náà tún sọ pé ìbò ààrẹ yóò jẹ́ ìdìbò tó le gan, ṣùgbọ́n ó ní àjọ INEC kò tíì fi hàn pé òun ti múra sílẹ̀ dáadáa fún ìdìbò náà. Ó rọ alákòóso àjọ INEC pé kí ó ṣètò ilé rẹ̀ dáadáa kí ó sì rí i dájú pé wọ́n ṣe àgbékalẹ̀ ìdìbò tó ṣeé gbẹ́kẹ̀lé. Ó kìlọ̀ pé bí kò bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà lè ní ipa lórí òun fúnra rẹ̀. Ó tún sọ pé INEC kò tíì fi hàn pé àwọn ti múra sílẹ̀ fún ìdìbò tó ń bọ̀ yìí, wọn kò tíì mọ ohun tó ń bọ̀, ṣùgbọ́n mo fẹ́ rọ alákòóso INEC pé kí ó ṣètò ilé rẹ̀ dáadáa kí ó sì rí i dájú pé wọ́n ṣe ìdìbò tó ṣeé gbẹ́kẹ̀lé nítorí pé ìṣòro yóò wà bí kò bá ṣe bẹ́ẹ̀ òun fúnra rẹ̀ lè ní ipa lórí ìdìbò náà, yóò lágbára gan, kò sì ní rí bí àwọn ìdìbò tí a ti ṣe tẹ́lẹ̀ rí.